láti gbé orúkọ ọmọ yìí jáde. wọ́n ní orúkọ ọmọ náà yóò máa jẹ́ Alisa. kí ni mo pè é? Alisa. ALEESAH. Alisa. gbogbo mọ́nímọ́ní tí wọ́n máa ń mọ́ni sọ́lá, gbogbo mọ́nímọ́ní tí wọ́n mọ́ni sáànú, gbogbo mọ́nímọ́ní tí wọ́n mọ́ni sí ìyè, tí wọ́n sọ ní dọlọ́lá láyé, aṣọ dọlọ́lá lónìí, a fi àṣẹ àwọn ẹ̀mí mímọ́, a fi sọ ẹ́ di ààyè lónìí. O ò gbọ́dọ̀ ṣẹrú, o ò gbọ́dọ̀ sí lẹ́yìn, iwájú ló máa bẹ. ọlọ́run ẹja lọ́ba sí ká ṣe sílùú muhammadu yìí. muhammadu maulana alikile aliki ṣogun tiẹ̀ o. àbí. gbogbo ibi tọ́lọ́run bá ti ń dá ẹ lóhùn máa ṣe. àbí náà. àwa ò ní kó ní olóṣòǹgìyàn má ṣe tiẹ̀ elérinlẹ̀ ọlọ́run wà pẹ̀lú yín náà. Allah. aláǹjọ̀nù làwà. bẹ́ẹ̀ ni sà. tó bá jẹ́ ní pé oògùn tó o fẹ́ lò kì í ṣe ewé àtegbò yẹn ló fẹ́ dáhùn kíní kan máa parapọ̀ ńbẹ̀ tí wọ́n ń pè ẹlẹ́mìí yẹn làwà. bẹ́ẹ̀ ni sà. tó bá jẹ́ pé àwọn tí wọ́n ń gbẹ́yẹ fò gbẹ́yẹ rìn tí kinní kan bá máa yí wọn padà látòrí kinní kan bọ́ sórí kinní kan tí kinní yẹn bá ń jẹ́ ẹ̀mí kan ẹlẹ́mìí yẹn làwà. tó bá jẹ́ wípé ṣọ́ọ̀ṣì ló wà tí wàá gbẹ̀mí tẹ́mi ó sì máa sọ̀rọ̀ ohun tó ń gbénú ẹ̀ tó ń sọ̀rọ̀ yẹn ẹlẹ́mìí yẹn làwà. tó bá jẹ́ pé ìrun ló fẹ́ kí tó dẹ̀ gbà páwọn màláíkà kan gbọ́dọ̀ gbé ìrun yẹn lọ sọ́dọ̀ Ọlọ́run táwọn ẹ̀mí kan dẹ̀ gbọ́dọ̀ jẹ́ relationship láàrin ìwà àtọlọ́run ẹlẹ́mìí yẹn làwà. tó bá jásí pé Ọlọ́run náà ò ṣeé fojú rí ẹ̀mí ni Ọlọ́run bí ìwọ ò tiẹ̀ rí ṣe bóun rí wa ó mọ ohun gbogbo ó sì lè ṣe ohun gbogbo ẹlẹ́mìí yẹn làwà. afáàmì wàsílám ń sọ fún yín jẹjọ mo ní gbogbo bímọbímọ gbogbo tọmọtọmọ kí kálukú tọ́jú ọmọ ẹ̀ gbogbo ẹni ọlọ́mọ ńlẹ̀ kéwú ẹ máa wòrin bó làwọn ọmọ yín ń lọ mọ̀sánjẹ̀jọ ọ̀dà ẹgbẹ́ kan ń bẹ nísìn kálà mọ́lẹ̀ kó túká yányán toró ti di ní tí ò ṣe é dọwọ́ bò mọ́ Rmqk irú ẹgbẹ́ wò rèé bẹ́ẹ̀ yọba awíya ní àwa ń lọ sáwì tiwa o bẹ́ẹ̀ bá ti dé bẹ́ẹ̀ bọ̀ tí wọ́n ṣe la ilaha illallah la ilaha illallah pé ọlọ́run tí ọlọ́run ni wọ́n ń pè bẹ́ẹ̀ yọba sọ ń bọ̀lẹ̀ yín lọ à ń lọ wàsíìfà ńgbẹ́ bá dé bẹ́ẹ̀ ọlọ́run ni wọ́n ń pè èyí Rmqk yìí àwọn wo wá làwọn eléyìí. ẹ bá lọ sí ansaru islam. bọ́ọ̀bá dé ansaru islami. wọ́n lé salatu. tọ́ọ̀dé ansaru dini. wọ́n ní wàásù tí wọ́n. tọ́ọ̀dé ibadu rahmani. wọ́n lè kéwọ́n. tọ́ọ̀dé nasfati. tọ́ọ̀dé kọ̀ríbù ọlọ́run ni wọ́n ń júwe fún yẹn bẹ́ẹ̀. ẹgbẹ́ eléyìí Rmqk yìí ọ̀kan sì ń bẹ́nu wọn tí ń bá ń sọ̀rọ̀ báyìí kéwú yóò sì máa fa nọ́ọ̀sì. omi ń bẹnu nọ́ọ̀sì ọ̀hún náà tí yóò ṣe o àmọ́ ń fa nọ́ọ̀sì. àwọn tá a wá tí wọ́n ní bẹ́lẹ̀ ìbá wa ń fa nọ́ọ̀sì ní ìsìn tá a bá gbọ́ sáà ní máa rí pé àfáàsì lélẹ́yìí àwọn wa ń lọ da ẹgbẹ́ kẹlẹ́ tán ní gbogbo ń tà ń ṣe láyé àlìjànú ní í ṣe. ẹ gbọ́dọ̀ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ọba. wọ́lá yẹ tẹ̀kísà bá dùnà bá dùn ní àríbábá. nínú nílà apá kò sì gbọ́dọ̀ máa mápá kan sìn bí ẹni tó lóun àlìjànú lòun ọ̀ máa sìn àbí wọn máa sin iná àbí wọn máa sin omi àbí wọn máa sin igi tí ọmọ adébá pé kọ̀sọ́dàjú ń bẹ tá a fi sọ pé Islam lọ́gbọ́dàjú wa téèyàn bá yá ìnílàákàyè tí làákàyè rẹ̀ dàgbà. bí wọn bá yá ìnílàákàyè tí làákàyè rẹ̀ dàgbà. tó o sì lajú. tó o sì lajú. tó o sì mọ tó ń ṣe. tó o sì mọ tó ń ṣe. gbogbo ntọ́lọ̀ ń dá Ọlọ́run fi ṣẹrú àwọn ọmọ ànábì Ádámù ni. gbogbo ntọ́lọ̀ ọba dá ó fi ṣẹrú ọmọ ànábì Ádámù ni. wọ́n wá málìjànú sí wọn wá ń sọ pé master. ọwọ́ málìjànú sí wọn sọ pé master. tọ́ba wa pè ọ́ wá tẹríba fún báyìí. ọ wá tẹríba fún báyìí. my master.
my master. yóò wá sojú dẹ́. òun náà wá ṣojú báyìí. ó fẹ́ receive ọ̀gá rẹ̀. ó fẹ́ receive ọ̀gá rẹ̀ bẹ́ẹ̀ sì wọ́n lọ̀gá. Abba tó o bá ti ṣèyí wo ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. bó o bá ti ṣèyí o ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. tó o bá ti bìlọ́ǹgì síbi kankan tó yàtọ̀ fún yí pé ntọ́ bá ń bẹ̀ ni pé Allahu Akbar ntọ́ bá ń bẹ̀ ni la ilaha illallah tó bá ti yàtọ̀ sí yíwun tó o bá ti lọ bìlọ́ǹgì ó ti ṣẹbọ. nítorí gbogbo ń tá a máa wá káwọn lọ́jọ́ lọ́wọ́ gbé àjìká rẹ̀ fún wa ṣébi téèyàn lọ́wọ́ máa wá ọ̀hún wo kọ ọ̀hún wá yìí bọ́ ọ bá dé Mákà gbogbo ẹ̀ lórí gbogbo ẹ̀ lórí tó bá dé Mákà ọmọ àní kọ́lẹ́sàn tó fẹ́ ní fírì iyì tó fẹ́ ní wàá ní bówó kan lọ ń wá ó rí o nídìí kó ṣe bìlọ́ǹgì síbi kan kó tó débi tó ń lọ. o nídìí kó bìlọ́ǹgì síbi kan kó tó débi tó ń lọ. nítorí tó bá mọ tó bìlọ́ǹgì síbẹ̀ ọjọ́ kan ń bọ̀ ọjọ́ ọ̀pọ̀njú. tó bá bìlọ́ǹgì síbi kan ọjọ́ kan ń bọ̀ ọjọ́ ọ̀pọ̀njú ni. ọjọ́ ọ̀pọ̀njú ni o. ọjọ́ ọ̀pọ̀njú ni. èyí Al-Qur'ani fi hàn wá tẹ́sí fi hàn wá gbogbo àwọn tí wọ́n bìlọ́ǹgì sọ́nà Sàtánì padà mọ́ bọ́pá bọ́sẹ̀ ń pa wọn ni pé ìníbàárí wù mí ń kà. ìmọ̀ yín rí o.